ẹ ṣé púpọ̀, ẹ ṣé. Ẹní nìkan jiyàn ọdún yín, ọkàn yín ó balẹ̀, inú yín ó dùn, ara yín ó yá. Ó ti ń dòun bọ̀ o, ó ti ń dòun. Lónìí ohun kan tí mo rí tí ó fẹ́ bà mí nú jẹ́ díẹ̀, òun ni mo fẹ́ pe àkíyèsí wa sí. Mo sì fẹ́ pe àkíyèsí ẹ̀yin bàbá wa, ikú aláṣẹ òrìṣà, Ọ̀ọ̀nìrìṣà, ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì, ọ̀lẹ́wà lówó. Mo fẹ́ pe àkíyèsí yín sí o. Kábíyèsí, ikú bàbá yèyé, ọba Akeem Ọwọ́adé, omi ti ń fẹ́ ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu o. Àwọn kan ti ń pariwo Yoruba Nation, Yoruba Nation, Yoruba Nation. Ó mọ̀ dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tí ń láwọn ò fẹ́ Yoruba Nation mọ́ o. Ṣé mo sọ pé bá a bá pẹ́ lórí mi, èsìn kéèsì òkè wá. Mo ti sọ nínú ètò kan báwo lorúkọ yìí ṣe jẹ́. Tí a bá wo àwọn àkọsílẹ̀ lọ́lọ́kun òjọ̀kan, kí ni ìtumọ̀ Yorùbá? Àwọn kan pè ní Yaribansa, èèyàn lásán. Tá a bá lọ sí British Museum, orúkọ yìí wọn ò pè ní dáadáa ń bẹ̀ o, lákọsílẹ̀ tó wà ń bẹ̀. Níbi tí èmi sì ti gbà pé a ti rí orúkọ yìí, mo ti sọ nínú ẹ́písòdù kan, òun ni láti ọ̀dọ̀ àwọn Yàrìbà, àwọn Ìbàrìbà, àwọn Bágáwá. Nígbà tí Ọ̀yọ́ fi tú nígbà náà, tí Súèdè ọmọ Tápà tó tú Ọ̀yọ́, tọ́yọ́ fi lọ sí Bọ̀gú lọ́dọ̀ àwọn Ìbàrìbà, lọ́dọ̀ àwọn Bágáwá. Àwọn náà ni wọ́n sì sin Ọ̀yọ́ padà láti wá gba ilẹ̀ wọn. Wọ́n mọ̀ nípa ogun púpọ̀. Àwọn náà ni Ọ̀yọ́ sì ń lò. Ó sì sọ fún wa pé ìran wọn ló ń jẹ Báṣọ̀run lónìí, àti pé kì í ṣe Báṣọ̀run. Àwa làwa ń pè ní Báṣọ̀nà. Ẹ̀yà kan ni. Bẹ́ẹ̀ náà la ní bàbá Ìyàjì Láàfin, tó jẹ́ pé ẹ̀yà kan náà ni. Kò sí ibi tí wọ́n ti pè wá ní Yorùbá títí di àkókò ìgbà tí àwọn òyìnbó dé. Orílẹ̀-èdè mẹ́rìndínlọ́gbọ̀n ni wá, 26 kingdom, 26 different nations ni wá. Bá a ti rí Ifẹ̀, la rí Ẹ̀gbá, la rí Ìjẹ̀bú, la rí Èkìtì, la rí Ọ̀wọ̀, tí wọn ò sì fìgbà kan dúró lábẹ́ ara wọn, ṣùgbọ́n gbogbo wọn ló gbà pé ọmọ òtù ni wọ́n sì máa ń bára wọn jagun. Nígbà tó di ọdún 1919 ní àwọn òyìnbó, torí pé empire tí wọ́n bá tó sì dúró re tó lẹ́sẹ̀ ńlẹ̀, ó ní Ọ̀yọ́ empire, ó sì níbi tó mọ o. Mo ti ṣàlàyé ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ọba péré ní tó jẹ́, ayé ó pè wọ́n júwe tó jẹ́ fún ọ. Èmi ò sì mọ tá a fẹ́ gbà pẹ̀lú gbogbo rádaràdà yìí. Ó rí báyìí àwọn kan wọ́n ní àwọn ò gba Yoruba Nation mọ́. A rí nínú wọn tó jẹ́ pé aṣíwájú wọn ni, tó ní látòní lọ Oòduà Nation lòun fẹ́ máa jẹ́. Kí la fẹ́ gbà mí? Nígbà tó di ọdún 1919 ní àwọn òyìnbó pè wá pé gbogbo yín o, torí pé ẹ ní ìtàn kan náà, ẹ ní ẹ̀wà kan náà, ẹ ní èdè kan náà, kẹ́ ẹ máa jẹ́ Yorùbá. Bàbá wa Àjàgún Láwárí kan, ọmọ erin gangan ilé erin gangan òde, ọmọ erin gangan kúkan. Ó ní Ọọ̀ni Ifẹ̀ ńgbà náà. Ó yarí, wọ́n ní àwọn ò jẹ́ orúkọ ẹ̀. Ìjẹ̀bú yarí, Ẹ̀gbá yarí, Èkìtì yarí. Tẹ́ ẹ bá rántí ìwé ìròyìn tí àwọn Ẹ̀gbá pé à ń tẹ̀wé ìròyìn, àwọn Ẹ̀gbá ló kọ́kọ́ tẹ̀wé ìròyìn. Wọ́n ní ìwé ìròyìn àwọn Ẹ̀gbá àti Yorùbá, tàbí ìwé ìròyìn àwọn Yorùbá àti Ẹ̀gbá. Wọn ò kára wọn kún Yorùbá. Ọ̀yọ́ pàápàá ò sì kára rẹ̀ kún Yorùbá nígbà náà, nítorí pé àwọn tá a fi ń jagun ni wọ́n ń pè ní Yàrìbà. Pé àwọn ọba sì ń pàdé ara wọn nígbà àkọ́kọ́ tí wọ́n máa ríra wọn tó bá ń jókòó pọ̀, torí Ọọ̀ni kì í jáde ọ̀ǹtì ìgbà tí bàbá wa Adénẹ́kàn Olúbùṣe àkọ́kọ́, èrí ogun, èbìtì kí wọ́n gbìdì mọ́lẹ̀, súnmọ́lẹ̀ súnmọ́ ẹni, ó kún wọn lóṣù kún wọn láta, tí wọ́n jáde ńgbà náà. Gbogbo alámọ̀ yẹn mi ò fẹ́ tètè máa fẹ́ mọ́. Àwọn kan ní ọba kan ò jáde. Ọ̀tún Òòrè Ọ̀tún Mọ́bà òun ni ó pàṣẹ ńgbà náà pé bí ìgbà tí ilé ṣéjì ni o, kí gbogbo ọba jáde, tí wọ́n sì ń gbé lẹ́yìn odi wọn. Ó wà ní òwe bàbá wa Samuel Johnson tá a gbà, ó wà ń bẹ̀. Ṣùgbọ́n yẹn kọ́ ni mo fẹ́ sọ lónìí. Ìjọ́ tá a bá máa tún yẹn àtú wẹ́wẹ́, àá kà lẹ́sẹẹsẹ ni, torí bá a bá sọ òótọ́ yìí lónìí, tí irọ́ bá pẹ́ ńlẹ̀ irọ́ àdó òótọ́, tí tòótọ́ tí irọ́ ò bá sì ti rẹ́ni bá fi gagbága, tí ò rí òótọ́ tí ò bá fi gagbága, òun náà là máa pè lóòótọ́. Pé àwọn ọba ń péjọpọ̀ fún ìgbà àkọ́kọ́ 1924 ni nìbàdàn. Nígbà náà ni ọmọ ọbabìnrin ló fẹ́ bẹ orílẹ̀-èdè wò. Ọ̀yọ́ ni wọ́n ní kí gbogbo ọba ti pàdé. Ẹ jẹ́ ká ẹ̀yin Ifẹ̀, mo bá yín yọ̀. Tó bá jẹ́ pé Ọ̀yọ́ ni Ọ̀rànmíyàn Akin ọ̀run kú sí, ẹ bá ti rẹ́nu sọ̀rọ̀. Pẹ̀lú pé Ọ̀rànmíyàn jẹ́ ọjọ́ Ọọ̀ni ni wọ́n ń pe abọ́ rẹ̀ ni. Ṣé èèyàn lè fi pò ọba alẹ̀ kó wá jẹ abọ́ rẹ̀? Àwọn ọmọ ìyá wa nílọrin wọ́n á ní ẹja ṣe làákàyè fa. Nígbà tí wọ́n fẹ́ ṣe conference yẹn, Ọ̀yọ́ ni wọ́n ti fẹ́ ṣe. Ọọ̀ni Àjàgún ní rárá, Láwárí kan Ọọ̀ni wọ́n ní rárá o. Wọ́n ní ẹ jẹ́ ká ṣe nìbàdàn tó jẹ́ political capital, torí pé Ìbàdàn títí dòní gbogbo àwọn tó ń jọba ń bàdàn Ìlúwà Ògìrì wá ní o, ọmọ òtù òjìrè gbogbo wọn pátá. Bàbá sì trace wọn kọ̀rọ̀kọ̀rọ̀ tí tágbàdo gbà dénú ejò, Ifẹ̀ náà ni gbogbo wọn. Wọ́n wá ṣe conference yẹn nìbàdàn.
tírèènì ló máa gbé ọmọọbabìnrin láti Èkó wá síbàdàn. Wọ́n ti débẹ̀. Ọba mẹ́ta ló lọ pàdé ọmọọbabìnrin. Àwùjalẹ̀ Ìjẹ̀bú, Aláàfin Ládìgbòlù àti Baálẹ̀ Ṣítù. Baálẹ̀ Ìbàdàn Ṣítù, àwọn ni wọ́n lọ pàdé ọmọọbabìnrin. Ọọ̀ni jókòó, ó jókòó dè wọ́n. Mo sì ń fi dá yín lójú pé ìgbà àkọ́kọ́ tí Ọọ̀ni àti Aláàfin ń fojú rinjú tó nìyẹn. Nígbà tí Ọọ̀ni Adénẹ́kàn Ọọ̀ni Àjàgún Láwáríkàn Adémilúyì torí Aláàfin, ó ní ṣé Aláàfin ọmọ mi tí wọ́n ń wíre, I repeat, is this my son Aláàfin? Ṣé ọmọ mi Aláàfin ń rè? Ògbúfọ̀ wà láàrin. Òyìnbó sì béèrè pé ìwọ Aláàfin ṣé lóòótọ́ ni bàbá rẹ ni? Ó ní ẹ̀gbọ́n mi ni. Bẹ́ẹ̀ ni, ẹ̀gbọ́n mi ni. Ọọ̀ni ò lọ bá wọn pàdé ẹ̀. Ọọ̀ni jókòó síbẹ̀, wọ́n sì ń bá bọ̀ bẹ́ẹ̀, wọ́n bá bọ̀ bẹ́ẹ̀, wọ́n bá bọ̀ bẹ́ẹ̀, wọ́n ń tó, wọ́n mọ̀ tó. Kí wá ló dé lónìí o? Ṣe rí i pé n tó ń ṣẹlẹ̀ ti ràn án lọ báyìí. Ó ti ran Òkè-Ògùn. Ó bẹ gbogbo àwọn ọmọ Òkè-Ògùn. Ìkànnì wa o, ìkànnì wa. Gbogbo wa la sì mọ̀ wípé Aṣẹ́yìn ọba ni o, Ọ̀kẹ́rẹ́ Ṣakí ọba ni o, gbogbo àwọn ọba bẹ́ẹ̀ lọ. Ìtàn fi yé wa wípé nígbà tí ọlá Ọ̀yọ́ ń fẹ̀ kẹ̀kẹ́ pàápàá nínú àwọn ìlú tó kọ́kọ́ kọ̀ fún Aláàfin pé tí ẹ bá ń kọjá lọ kẹ́ ẹ máa fi iná sílé pé k'Aláàfin lè rí iná. Ìṣẹ́yìn ni o, Ìṣẹ́yìn orò, ọmọ ẹbẹ dímọkọ, wọn lógun ọ̀jàjàrí kó kára Àṣẹ́yìn. Bẹ́ẹ̀ náà ni Ṣakí o, ilé Ògún Ọ̀rọ̀kin, Ọ̀gbẹ̀dẹ Ọ̀rọ̀ Bàbà. Wọ́n ní kó béèrè o tó wọ̀ kọ́ mọ́ bá ṣákíjokíjo torí ogun níṣẹ́ baba ńlá wọn. Ọmọ akọni ni wá, ọmọ akíkanjú ni wá. Ẹjẹ́ apakọni ká pa kíkanjú ìpọ̀, ká lé àwọn amòòkùnsìkà, ká lé àwọn tí wọ́n ń fìgbẹ́ bojú, ká lé wọn jìnnà kílẹ̀ wá sí lálàáfíà. Sunday Igboho mọ̀rẹ́, Ọlọ́run ajẹ́mi rẹ̀ ogun ó wọ gbólọ̀, ó gbìyànjú. Òkè-Ògùn ti yí padà látìgbà náà. Ṣé n tó wá kù rè? Ẹ rántí pé ibi tí ọmọ bàbá méjì bá ti ń jà aráàta ní òjòògùn wọn. Èmi mójú ọ, wọ́ lójú mi, kí la fẹ́ gbà ń bẹ̀? Bàbá ń ṣèké lókù. Ṣé bíbì kan lẹ́nìkan sáà ti lọ tó fi lọ dábì kan lẹ̀? Ó sì padà síbẹ̀. Mo ti ń bọ̀ wá sọ bá a ti jẹ Aláàfin látijọ́. Aláàfin tí èpè rẹ̀ bá pé, báwo la ti jẹ? Ẹ̀yin tẹ̀sí ń béèrè kí ni ìtumọ̀ adé aládìkún àti gbogbo ẹ̀yin ọmọ aládìkún. Mo fẹ́ ká kó gbogbo rẹ̀ pọ̀ ní ẹni sùúrù. Ẹni à ń gbéyàwó bọ̀ wá bá ní òye kó garùn kó wòrán. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ètò yín ni o, ó ti ń dọ̀bẹ̀ bọ̀ o. Ẹ̀yin náà ẹ bá wa dá sí i, ẹ bá wa dá sí i. Àkáǹtì nọ́mbà wa méjèèjì ló wà lórí ojú mẹ́wùnmáwòrán wa yìí tẹ̀ tí ń wò wá. Láìpẹ́ láì jìnnà a fẹ́ wà nínú stúdíò wa ká máa ṣe ohun gbogbo bó ti tó àti bó ti yẹ. Mo kí yín o, bẹ́ẹ̀ tí ń bá wa share tẹ̀ ń subscribe tẹ̀ ń ṣe gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe, tẹ̀ ń pè wá, àtẹ̀yin náà tẹ̀ ń pè wá, tẹ̀ ń bú wa, tẹ̀ ń ṣépè, ẹ ràn wá lọ́wọ́ náà ni. Ó fi hàn pé n tá a wí ó dùn yín ni, bí ó bá dùn yín ẹ̀ ní ṣépè. Ó níbi tó ti bà yín ni, bí ó bá bà yín dáadáa ẹ̀ ní ṣépè, ẹ̀ ní gbéèbù. Ṣùgbọ́n kí ni o, kò dí wa lọ́wọ́ láti sòótọ́ o, àmọ́ sòótọ́ ni. Lẹ́ẹ̀kan sí mo kí wa o, ire o.